Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Èèyàn ti lè wo olómi tuntun ọba tí a wọ́n. Ìdòwò gbòògbò, ìdòwò gbòògbò, ìdòwò gbòògbò. Lọ́lá sọ wípé bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀ ògbé ọ̀gá. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀ ògbé ọ̀gá. Àtúmọ̀dé yẹmi ọkọ̀ ọdún ni bàbá nítorí ọ̀rọ̀. Bọ́sẹ̀ o, bọ́sẹ̀. Bọ́sẹ̀ bóyá bọ́sẹ̀ ọlọ́run ò fojú mi já. Ẹni ó pọ̀ ó fẹ́ rí ẹ̀sọ́ tà lẹ́nu. Ajé olókun. Bámi kí ìyáàfin Ajé olókun. Àjíra tuntun màmá rẹ̀ ó fọ lókè. Àjíra tuntun màmá rẹ̀. Yèé gbọ́ná ẹ̀ka àpọ̀ sí ilé agbára. Wọ́n ní bọ́lá ló gbogbo ní ìfẹ́. Àjírọ̀ tútù ọ̀pọ̀dọ̀, yèyé àjírọ̀ tútù ọ̀pọ̀dọ̀, yèyé ò kárí ọ̀pọ̀dọ̀, ọmọ ẹ̀lẹ̀ tó ṣe nọ́mà, ọmọ ẹ̀lẹ̀ tó jẹun sókè o, ọmọ ẹ̀lẹ̀ tó jẹ́ lókè òjò, àjírọ̀ tútù àwọn ọ̀rẹ́ o, àjírọ̀ tútù àwọn ọ̀rẹ́. Yèyé ìyá ṣe ní màlàmàlà. Wọ́n ti mú ẹ gbàgbé. Sọ́mọ́ yẹ́gíyẹ́gí lára ẹ̀ o.
ayé. Thank you. Kó má lè lálejò kó má bàbí tara oko. Etí inú tí láìpù yìí bá ti jáde. Tí bàbá orí adé. Ọmọ ẹkùn tó fi torítorí. Àìdínáwó ọmọ ẹkùn tó fi tìrùtìrù. Kì í jẹ́rọ ilẹ̀ abẹ́ orí igi. Ìwé tí mo fèlò kúrò ilé ìgbẹ́wé ló jẹ́ ìbò lójú òkun. Ìdòwò gbòògbò. Ìdòwò gbòògbò. Ìdòwò gbòògbò. Èmi ọba ṣe lórí tí o dúpẹ́ orí rẹ̀. Kò dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ní. Mo ní wá gbọ́pẹ́ mi. Ọlọ́run mi. Orí tí wọ́n yàtọ̀ sí tí wọ́n, àdúgbò wọ́n yàtọ̀ sí tí wọ́n. Orí tí wọ́n kì í ṣe tí ìjọ fọ́lọ́. Ṣé fọ́lọ́ mọ̀ bí lórí tiwa? Àlùwàlá nílé ayé, àwọn mi ò gbà sùúrù. Kábíyèsí, bí o bá tọ́ sí ipò irun, ìṣòro ni yóò gbọ́dọ̀ gbé. Orí dowó orí dọ́là fún mi ló mú mi gbé gba ọ̀pẹ. Ọba Ìdòwú olómi tútù. Owó ọ̀pọ̀mọ̀lára clerk. Adúró tọkọ tí ẹ lójú ogun. Owó bàbá Ọlámilékan ilé bàbá Bọ́lájí. Owó bàbá Démídé bàbá Dé tó kúmọ̀ tó jẹ Abel. Bàbá ti ṣáàdùn fún mi. Olúwa ọ̀sẹ̀. Ìgbà táyé sọ pé Olúwa dé ràn wọ́n dìde. Ìgbà táyé sọ pé Olúwa dé ràn wọ́n dìde. Lójú ọmọràn bí kébì ṣálẹ̀ jẹ́mi. Lójú kẹ́ni mo mú ní o. Bí ká tọrọ gẹ̀lọ́. Àwọn bínú ẹ̀mí wọ́n ṣe bó ti tán fún mi. Àwọn kẹ́ni mo mú ní o. Wọ́n ṣe bó ti dọ́gbìn nìyẹn. Ó ń fọlọ́gẹ̀. Ìyálóde kú ìkàlẹ̀ gbogbo létí ẹ. Gbogbo Ajégúnlẹ̀ ní Houston, Texas, ó yá. Ó fọlọ́gẹ̀, àjọ ń fọlọ́gẹ̀ ni. Ó fojú. Eléyìí, from June to December yìí, àtijọ́ pàdé nínú plane. Ó ti tó ẹ̀mẹ́jọ ìwọ nìkan tán ó fọlọ́gẹ̀ from Nigeria to Houston, Texas, ó yá. Ó fọlọ́gẹ̀ ó yá kó àjò. Ṣòro lómi tútù. Amẹ́ríkà mo wà tó ní sáré wálé. Torí náà pẹ̀lú Nàìjíríà ẹ̀kú ilé.
Òfòlókè ẹ̀kú ilé sọ́lọ́ bí alábàáwọ̀ ènìyàn. Ìrìn àjò Amẹ́ríkà dá àti tàbí sálólé. Ní òsì rìn láti bọ́lẹ̀ ìyẹn gbàtàdá Amẹ́ríkà. Òfòlókè kẹ̀kọ́ kí là kọ́kọ́ jẹ. Màkónà látún fi panu. Jẹ́ láti bọ́lẹ̀ ìrìnàjò gbàtàdá Amẹ́ríkà. Ó ṣe Òfòlókè jọ. Ọba tó wà lẹ́yìn rẹ̀ kó má padà lẹ́yìn rẹ̀. Sí kọ́ dáre nu dànkọ́. Brọ́dà tèmi ní èèyàn mi ní. Dáre nu gà sí kọ́. Dáre nu gà sí kọ́ ooo. Dáre nu gà sí kọ́. Òfòlókè ẹ̀yin boys tẹ́ bá ti dé Houston ṣe rí yèyé tó dúró yìí gbogbo nǹkan ló máa ṣe fún yín ó máa ṣe jíjẹ fún yín á ṣe mímu fún yín á tún ṣe tìbí fún yín á tún fún yín lákàtà àkàtà lóríṣiríṣi ṣùgbọ́n mi ò gba kátà lọ́wọ́ ẹ̀ ṣé pè sí ọmọ Ọlọ́run lèmi ṣe àmọ́ ṣá mo mọ àwọn tó jẹ́ kókó tó ṣe bàbá kí lọ́rọ̀ àmọ́ràn àwọn tó náwó fún wa là kéde kókó àwọn tó daṣọ àṣírí bò wá òkókó àwọn kókó ẹni pàtàkì tó lówó lọ́wọ́ Olúwa jẹ́ kó máa rí ṣe Olúwa jẹ́ kó máa rí ṣe. Ọlọ́run tó dá ọ̀kẹ́ yìí bá ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Òfòlókè Ọlọ́run tó dá ọ̀kẹ́ yìí bá ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Tani ó tún gbé ga o? Bọ́ọ̀gà. Tani ó tún bí gbogbo ọ̀pẹ́ mi fún. Kábíyèsí olómi tútù ooo. Ẹ wo làtórí ṣẹ́rí kó fara mọ́. Ìdòwú Ájínobu gbogbo létí ẹ. Ẹ ti nú. Ọlọ́run àgbáyé ọwọ́ mi forúkọ rẹ̀ ìdò ìwọ̀n lágbẹ́kẹ̀lé láyé máa jẹ ojú tiwa bí kò ṣe pé ọkàn lẹ́nà ó ṣí wọ́n ló bá ti omi gẹ̀. Ìdòwú má ṣe bínú kó pẹ́ wá débi. Àtijọ́ sẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rere alẹ́ ká wá ṣe ni. Ọ̀sán ìní. A wà pẹ̀lú Lagos State Deputy Governor Hamzat ẹrù tó jówó ẹ̀ lọ Ọlọ́ládé gbajúmọ̀. Ìdòwú ọba tó wọ lẹ́yìn rẹ̀ kó má padà lẹ́yìn rẹ̀.
Dotman Omiṣore èèyàn Òṣùpá sáyì kọ̀ìnkọ̀ìn oṣù Dotman èké olórí ọ̀dọ́ rẹ̀sí olóyè gbogbo lé gbogbo ẹgbẹ́ onígi Ondo State èèyàn tó ẹ sọ̀jẹ̀ MC Burger gbogbo ara mo fi kí ẹ MC Burger rèé kàlọ́ dábọ̀. Ẹni bá dà mọ̀ kó wá. Ẹni bá dà mọ̀ kó wá sọ. MC Burger ni ẹ kú eré àná. Eré tàṣẹ tó ta lẹ́nu. Lọ́dọ̀ ọmọ mọ́tò ṣọ. Tóyìn tó mọ́tò. Ọ̀gá tiwa gbogbo aláwùsá. Ẹ́ńjìnì mo kí ẹ bàbá tiwa. Èèyàn tó ẹnjìníà Akíntúndé ẹnjìníà tó pẹ́ ẹnjìníà ránṣẹ́ ẹnjìníà Akíntúndé ò mọ̀ kí ẹ. Infinity yóò bá mi kí Yéésù fò tó bá ti ní. Yéésù fò alámàlà o. Dotman Omiṣore bá mi kí olórí ọ̀dọ́ ẹgbẹ́ gbogbo nígi Ondo State èèyàn tẹ́ ẹ sọ̀dì gbogbo lẹ́ǹkì ẹ̀. Ọlọ́run wa nílé Ọlọ́run wa ní ìrìnàjò Ọlọ́run wa lọ́sàn Ọlọ́run wa lọ́rọ̀ ògógó ògo ní fújì wa ṣàánú fún wa nílé ṣàánú fún wa ní ìrìnàjò ṣàánú fún wa lọ́sàn ṣàánú fún wa lórí. Ogogo, ogo ni fújì wa. Barista lọ́yà, Kennedy lọ́wọ́ yá ta ló dábọ̀. Barista lọ́yà, eléjìrè mo kí ẹ. Gbogbo federal, àwọn ọmọ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rẹ́ mi ni, barista lọ́yà mi ni. Ó ṣèdí lọ. Adájọ́ tó ń padájọ́ rán níṣẹ́ ṣètọ́jú àṣẹbẹ̀ mi gbogbo kọ́mpútà àbílẹ̀ gbogbo lé àṣẹbẹ̀ mọ́ kí ẹ gbogbo ọ̀rẹ́ kábíyèsí ọba Ìdòwú olómi tútù Aláàjì Yàyà tiwa àdúrà mi gba Yàyà Ètìnú. Yàyà àdúrà mi gbà. Yàyà àdúrà mi gbà. Èèyàn Kazeem kò lè ṣe é. Mami kí ni yẹn bro? Kò lẹ́sẹ̀ rárá ọmọ tí ó dẹ́ṣẹ̀ rí kò lẹ́sẹ̀ lọ́rùn ayé pariwo ẹjẹ́ mọ́ torí pé kò lẹ́sẹ̀ lọ́rùn o kò lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́yìn lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ló ń kí ta ló dámọ̀. Yéṣubú alámọ̀lá o bá mi kí Dọ̀tun Omiṣore Dọ̀tun Omiṣore Dọ̀tun Omiṣore èèyàn ti sẹ́míù Dọ̀tun Omiṣore Dọ̀tun Omiṣore
tímọ́tímọ́ Kazeem ọmọ sórí náà ilẹ̀ Kazeem gbogbo ìmọ̀ kí ẹ tọ́jú Báyọ̀ tó ń kí Báyọ̀ gbogbo lẹ́ǹkì ẹ̀ Báyọ̀ Akínláwọ̀n ṣètọ́jú ọmọ gbà yìí gbogbo ìmọ̀ kí pátápátá olómi tútù ló ń kí gbogbo ọ. Ìdòwò gbogbo Ìdòwò gbogbo Ìdòwò gbogbo. Owó lọ bí àlùkù ló bẹ̀rẹ̀ lé ọ́. Owó màmá rẹ̀ o, owó làbí, owó màmá rẹ̀ o. Owó làbí. Bámi kí ìṣàrà fún tó bá ti rí èèyàn tí innocent lálẹ́ yìí ó dágó mẹ́wàá àbọ̀ kẹ́ tó yọkùn lọ́rùn mi torí náà máyìndé fún lò ó máyìndé fún lóko èmi láyé mi máyìndé fún lóko ó dáná èmi láyé. Bàbá mi wá tí wọ́n bá mi ṣe, ó sọ mí dára, ó tẹ ìmẹ́jọ mẹ́yọ, ilé rẹ̀ ò bàbá, àjọ mẹ́yọ, ilé rẹ̀ ò bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bá gbà, Ọlọ́run tó tóbi gbẹ́gbẹ́, Ọlọ́run bá gbà, ayé ọba máa ó fọ́rùn ṣe, olómi tútù, ó bá ìjà, ó sì ti sẹ́, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bá. Bó bá rí bẹ́ẹ̀, ẹni tí ó ní jẹ́ ń dúpẹ́ sẹ́, ẹni tí ó ní jẹ́ ń dúpẹ́ lọ́yọ̀ fílẹ̀. Ẹni tí ó ní jẹ́ ń dúpẹ́ sẹ́, ẹni tí ó ní jẹ́ ń dúpẹ́ lókè lọ́nà pẹ̀ ènìyàn tó. Ó fọ lókè. Ó yẹ sọ pé àtọ́rí ṣe orí ìgbọ̀ngàn tó dúró. Àtọ́ríṣe orí ìwòkàtọ̀ dúró. Àtọ́ríṣe orí ìwòkàtọ̀ dúró. Àtọ́ríṣe orí ìwòkàtọ̀ dúró. Ọlọ́run bá lè tẹ ìyọ̀ká nígbà ọlọ́run ara kan tí mo rí. Wọ́n ní kò sáyé lókè, wọ́n yẹ fún mi lókè, ọkọ̀ kò wọ́n lẹ tóbi, ìyàmí lórúkọ rẹ̀. Kò sáyé lókè, wọ́n yẹ fún mi lókè, ọkọ̀ kò wọ́n lẹ lórúkọ rẹ̀. Ó yẹ orúkọ tó bá mi lọ, gbogbo náà ní ìdùkọ́ bá mi lẹ̀ rí ayọ̀. Alábí ìdúrà, àwọn ènìyàn, àṣọ̀rọ̀ bàbá. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos
daily. Thank you. God bless you.